jọ orí kí ọlọ́fẹ́ wà. mi ò lè ṣe àwọn nítorí pé omi ló di okùn ẹ̀mí mi rọ̀ sọ mi ò lè ṣe kó wá já àtàlótú yìí. omi dànù agbètú fọ́ irú àpẹẹrẹ burúkú ò nílé ìwọ yẹn. bó ṣe wà yẹn kò lè gbọ́n mọ́. láìsí rẹ̀ wẹ̀rẹ̀ combination tó lágbára jù ni mò ń tà. irú rádaràda wo wá lélẹ̀ èmi náà ni mo máa lọ sọ́jà èmi ni mo máa sóúnjẹ nítorí pé mo ní pé kẹ́ẹ̀kan tó oúnjẹ kẹ́ẹ̀pa owó báyìí ó tún difficult fún yẹn ẹ̀rí yẹn ṣe. kò lè ju ẹ lójú. báwo ló ṣe fẹ́ ju ẹ lójú nígbà tó yẹ kí nínú ìran yín ló wà kẹ́ máa ṣòṣì bí bàbá ẹ ó ṣe mú ìyàwó ẹ̀gbọ́n ẹ tó fún lóyún nìyẹn kó tó di pé yẹn bímọ ẹ̀sìn tó bí ọmọ náà tó wá gbọ́nà lọ. Will you marry me? Yes, that's my question to you, Yemisi. Will you marry me? Ọ̀rọ̀ kan ni mo wá rí yín fún. Ọ̀rọ̀ ìgbésí ayé mi. No. No, rárá sà, ẹ̀yin kọ́ ìyàwó yín ni ẹ̀yin kọ́ sà. Kò lọ sí òkè kò lọ pàṣẹ gbogbo ẹ̀rọ àkóò bíi nísìnyí. Kí ni ìdí o? Ìdí ni wípé mi ò mọ ọkọ tó ṣẹlẹ̀ láàrin wa àti dáàdi mi ò lè wà comfortable pẹ̀lú ẹ̀. Kí ni ìtumọ̀? Ìtumọ̀ ni wípé mò ń fura bí ẹni pé nǹkan ṣẹlẹ̀ láàrin wa àti dáàdi mi ẹni pé ìméjèèjì fẹ́ ara yẹn. Báyọ̀, tí bá fẹ́ dá tí nǹkan, ayé ṣe rú ẹ̀mẹ́. Oh my God. Kí ló ṣe tó ranjú kókó bí ojú olúkòso? Kí n jẹun pẹ̀lú ẹ? Bàbá rọrùn, àwọn bàbá tí yóò máa ṣe lórúkọ tó, ṣe bá fọwọ́ mutí kiri ni, wọ́n ọ̀rá ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí, àwọn bàbá tiwa nígbà tílẹ̀ pọ̀, wọ́n rówó ra nẹ̀, nígbà tílẹ̀ tún wọ́n rówó nà, lọ́sẹ̀ kọ́lé káàkiri, àwọn ti tó gúnlẹ̀. Mi ò ní pẹ́ kíákíá, àmọ́ máa pa ẹ́ díẹ̀díẹ̀ tí àwọn tó ní ẹ tí wọn ò ní rí ẹ mọ́. rẹ́pìsì wọ́n ní o jáde. Ṣé o ya wèrè ṣá? Mo kò rí ẹ dàrú ni. Mo ń sọ fún yín wípé Báyọ̀ wá sílé mi, ó fipá bá ìyàwó mi sùn. Jọ rántí bí ìyàwó ẹ pé nígbà tí wọ́n ń bá a lò pọ̀ yẹn, ṣé ó enjoy ẹ̀? Ṣó gbádùn àbí ò gbádùn ẹ̀? wẹ́wẹ́ nìyẹn ìyálàjà ẹgbẹ̀rẹ̀ àwọn fọ́fàdé ti síwí gan. mi ò tí ì rí alágbẹ̀dẹ ọ̀hún tó máa rọ ẹsẹ̀ iṣẹ́ tó máa rọ́ sí tèmi bí mi ò ṣe lè change bẹ́ẹ̀ làwọn ìyàwó mi ò ṣe lè change. mo lè fẹ́ lẹ́yìn kí ni kí ni fẹ́ lábẹ́ ọ̀fẹ́ ṣọlá ní bá ìgbà mi lórí kí ló ń tún lábẹ́ ẹ̀tọ́ nǹkan lé ìtọ́ ń jẹ́ mọ́lára tèmi bá wọ́n dà. ṣé ẹ̀ṣẹ̀ ni pé mo fẹ́ yàwó méjì? Kì í ṣẹ̀ṣẹ̀. Iye yìí èémù yọ. Sọ̀rọ̀ ẹ̀yìn níyàwó kan. Ìníyàwó rárá. Ẹni oníyàwó méjì. Níṣẹ̀ṣẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nu. Bàbá bá fẹ́ mẹ́ta lọ́sẹ̀sẹ̀ fẹ́ yàwó ọ̀sẹ̀ ń bẹ láyé nù. Dádì mi ò lè fẹ́ kẹta. Mi ò lè fẹ́ kẹta. Ní tipátipá tẹ̀ máa fẹ́ kẹta. Èmi ò lè fẹ́ tí kinní ẹ̀ kéré bíi ọ̀sán wẹ́wẹ́ náà. Ìyẹn àwọn àdìmú àwọn ní kókó lóbi ti Táíwò Adébáyọ̀ àbídéwù mi náà. So how are you? Ṣé wà okay? Mi ò sọ fún ẹyin pé mi ò fẹ́ ríwọ pẹ̀lú ẹ̀ papọ̀ mọ́. Ṣé abẹ títí di ni wọ́n fẹ́ yà ni? Wọ́n ọmọ tí mo ríwọ pẹ̀lú ẹ̀ ó múra bí aṣẹ́wó. Ó wọṣọ ó sọ pé òun ṣe fashion bẹ́ẹ̀ ni tí ò wọṣọ rárá ó wà ìwòwò. Obìnrin for that matter. Jẹ́ kó jẹ́ first and the last time tí màá ríwọ pẹ̀lú ọmọ yẹn. We have to stop this relationship. Stop relationship. Relationship tí dáàdi mi bá fọwọ́ sí. I can't continue. Tí dáàdi ò bá fọwọ́ sí. Kí ló ní mo ṣe fáwọn? ó ti lóyún o. Ṣé rí èmi tẹ́ ń wo ìyá yàtọ̀ ọ̀rọ̀ ọ̀hún tó lóyún ní odò kì í ṣọ̀pọ̀ ojú wẹ̀yìn. Ẹ tó bá máa jẹun mọ́ìmọ́ì ó máa dá kó sílẹ̀ fún mọ́ìmọ́ì. Èèyàn ń bá mi dánrú ẹ̀wẹ̀ ó lọ lófo. Irọ́ rẹ̀ pa the end ni o sinimá. Dákẹ́ má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. Stop talking about things fall apart. You are a moving train. My boss will really crush them to death. This is the strongest on earth. Good luck. Dágbére.
anybody tó bá cross party ó máa pa ni èmi tí wàá mọ̀ ọ́ pé kí n tó cross party kó tó pa mí èmi gangan ni màá kọ́ pa ẹ̀ wá gbọ́ ó dá mi lóró ni ó wá di dandan kí n dáwọ̀ náà lórí. ó dàgbé ọmọ tó jókòó yẹn ní sí ìpínlẹ̀ lójú ẹ̀ lọ́dún bá bínú tó má dúró ni o tí n bá gbá gbogbo tí mò ń jẹ́ ti bá gbé dání ó borí tì mí tán agogo kú agogo jọ̀gbọ̀n agogo bẹ̀rù agogo àrùn ẹ̀kúlẹ̀ tí má ti lù lásán ó máa kú dànù ni o. ìbátọ́gbadé tí ń sa ọlọ́fin ìbátọ́gùn lónìí ìbọ̀kùn dúdú bí erin ìbálẹ́mi lọ̀gẹ́rẹ́ alágbèwà àníṣẹ́ ní sáwọn nínú gbẹ́dùdùdù ní sáwọn lọ ràjá fúnkú gbàgbé tí ń sóńbodè ọ̀run ọ̀pọ̀lọpọ̀ kẹta. ó bẹ́ẹ̀ ni kí àwọn olè kan pa ẹ́ ju pé owó tó gbé lọ. ọmọ òfurufú yẹn lẹ olè bójúbọ lẹ́nu gbọ́ má gbọ́ máa dúgà lẹ́nu. èmi ò bá tìjà wa o. mo rí bẹ́ẹ̀. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ sí ni mi kiri wa. mo dẹ̀ rí bẹ́ẹ̀. owó tẹ lọ gbà ní bank mo ni mo fẹ́ gbà. cosmate ni wà á ti Fọláṣadé. cosmate lèmi àti ẹ̀ àjọ máa ń lọ receive lecture láràárọ̀ bẹ́ẹ̀ sá. so course wọn ló ń read. kí ni mo read mass com mo read mass communications. lọ́ọ̀ lòun ṣe o. ṣé Fọláṣadé lọ́ọ̀ lòun read. lọ́ọ̀ lòun read. ẹ jọ kí ni mo sọ pé mo read ẹ̀ sí. ó ní mass com ló read. ṣe ìwé wọn máa ń jù mí lọ́ọ̀ náà mo fẹ́ sọ. ìyẹn èmi náà fún mi mo ń sọ fún ẹ pé àbúrò mi máa di mánéjà òmìnú mi lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. ọ̀rọ̀ wíńgì kan o ọ̀rọ̀ wíńgì kan o eléyìí kọjá Champions League o ẹgbà sẹ́rí tọ́wọ́ bá ti di pé èèyàn fẹ́ gbàjẹ́ lẹ́nu mi mo lè wojú ohun tí mo lè wojú ohun tó ń wo. kẹ́mi ẹ sọ́jà rẹ ìwọ tó ní làákàyè a máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní ìwà bí ọmọ tó yẹ pé ó ní ọpọlọ ibi ló wà tó ti ń pariwo pé o fẹ́ gbàjáàbò kí n kó wá mo kó yẹn fún ẹ náà o ṣe exam yẹn result jáde result ẹ̀dá ò rí produce. ṣé mo sọ bínú mo sọ fún yín ní ìsìn pé ìfẹ́ mọ̀ọ́mọ̀ fún jáde fún yín ni torí pé inú yóò ti dùn jù result mi dáa jù ó ti dáa jù. Àkànní ṣé ìwọ ló ní result tọ̀dọ̀ mi ni. gbọ́dọ̀ fún ṣọ́ 250 ní cut off mark. bẹ́ẹ̀ ni sà. 25 ní kó wọ́ọ̀bì kankan. kò tó. lè dáa fún ẹ. àǹtí mi ọ̀rọ̀ yẹn ò sí bára wọn lọ mi mọ̀ kọ́tẹ́ kó ṣe fọ́kàn àkó mọ̀ kọ́tẹ́ ṣe àbáyín débẹ̀ tó fi dẹ̀rù ní síta sóyún ní pé problem tẹ bá ní kémi náà ní o problem yìí. Màámi ẹ̀yin lẹ sọ fọ́mọ yín pé ọkọ tèmi dẹrù tèmi síta. àwọn náà sọ ṣùgbọ́n ẹ̀yin lẹ sọ. ṣódìwọ̀ ọmọdé yìí pé ṣá. bó bá ṣe lóòótọ́ ló ti mọṣẹ́ ibi ẹsẹ̀ mọ́. dadi tornado èso ni tornado ṣé tornado wà nù gini. tornado mo dárúkọ tornado. dárúkọ onírọ̀ ìṣì onírọ̀ robo olódàdàdàdà. tí o bá jẹ́ ọmọ Adó wàá jẹ́ ọmọ Oǹdó tàbí kó o jẹ́ ọmọ Adó Odò yé wa. ṣé mo sọ fún yín ẹ mọ̀ pé bí mo ṣe wà yìí ọgọ́fà ènìyàn ni mí tẹ bá dẹ̀ ti rọ́gọ́fà ènìyàn kò sí nǹkan tẹ́ fẹ́ fọgọ́fà igi ṣe. ìṣe tá a ṣe gbé ekòló tá a bá ṣe bẹ́ẹ̀ gbé ìjò ń tọ́ máa kẹ́bọ̀ ọbẹ̀ ni o. ohun Ọlọ́run ò fẹ́ là ń ṣe láyé ká tó ráyé gbé ohun ènìyàn ò fẹ́ là ń ṣe láyé ká tó rọrùn wọn. wọ́n ní wọn kì í jẹgún ọmọdé ni wọ́n ń jẹ wọ́n ní àwọn ta ni ó ní àwọn aláìsí. bó ló ti rí àdúrà owó yìí. màmí mo sọ fún yín mi àtàwọn ọ̀rẹ́ mi la ṣe díù kékeré kan ṣẹ̀mọ́dẹ̀ yẹ owó. irú díù wo lẹ ṣe. màmí a ní kẹ́ fi bẹ̀ yẹn lẹ̀. àti gain admission sí higher institution sir. èèyàn tọrọ ẹbí ìyá ọlọmọ kan mo ò ní owó tí máa kólé ọmọ kan lórí lọ sí higher institution àbí kí ló ti borúkọ ẹ sìn kò sí ohun tó jọ rárá ẹ fi gbàgbé sí yẹn. orí ló mọ ṣáàṣìlà àtìgbà headmaster yẹn ti lé mi primary 5 mo ti wò pé mi ò tiẹ̀ padà sí iléèwé mọ́ lẹ́yìn kí n wá owó gidi kí n rówó kí n fi bùgá ẹni tẹ́ pè lọ́yìn bàbá mi yẹn ṣe mọ̀ kí n dẹ̀ wá ẹṣin gidi kí n fi halẹ̀ mọ́. wọ́n ní o gbádìyẹ olóògbádìyẹ ṣùgbọ́n òun fi yẹ ẹdìyẹ retí ìwọlé ni ìwọ lánàá bí ẹ̀kan àpọ̀kọ̀jẹ kí ló máa ń ṣe ẹ jọ nítorí Ọlọ́run kí ló kàn yín gangan nínú ìgbésí ilé ayé ọmọ mi kí ni títí iṣẹ́ ìlẹ́bi ni ilá ti tó ká àkàrà lòun ti yọ gẹ̀gẹ̀ lọ́rùn kí ló kan Monday nínú ọ̀rọ̀ Saturday ajé mélòó gan ni Monday ti gbé wọlé tí ó lérè ipa Saturday ti pọ̀jù ẹ sọ fún mi ẹ ṣàlàyé fún mi. madam ẹ torí Ọlọ́run ẹ má bínú mo bẹ̀ yín please. orúkọ tèmi ni Ọlámídé Ọláyọlá I'm a financial expert mo ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. èmi ni ajínrere Kalẹ̀jáyé Peter alákòóso àti olùdásílẹ̀ ìjọ Crystal Faith Apostolic. Olúwa ń bá wa sọ̀rọ̀ nínú ìwé 1 Corinthians chapter 6 verse 19. dídùn tí ẹ lọ sàn tí wàá ń sọ ní gbogbo ìgbà. ṣé ti gbọ́ nípa àdúrà ọ̀sìn
dualsim. ṣé ọ̀rọ̀ dualsim nìkan tá à ń sọlẹ̀ àbí nǹkan tá à ń sọlẹ̀ jọ ọ̀rọ̀ chinkophone. ọ̀rọ̀ chinko mò ń bẹ́ẹ̀ sọ. wo dualsim tí ọkùnrin kan tó bá bóbìnrin méjì jọ lájọṣepọ̀ lẹ́ẹ̀kan. you mean twosome. dàpọ̀ ọ̀rẹ́ mi ó dá mọ̀. ìgbẹ́ owó ṣoṣoṣo kó sọ pé nǹkan tó ń dájẹ́ kó máa bá wọn pín jẹ́ ń bẹ̀. My dear, there's love in sharing. Ha, mo gbé. Àṣìṣe kankan ló mo bá dòwò. Bísáyọ̀ ṣọ́ra ṣe kó má bàa jó sí bàtà wàhálà. Tó bá sọ wípé o máa gégé mulẹ̀, a jẹ́ wípé ewúrẹ́ tó dá fánù ó la máa fi kó. Lọ́jọ́ kọjú tí mo bá fi ojú kan bàbá tó bí mi lọ́mọ, kò ní jẹ́ kó mọ̀ mí lọ́mọ. Màmá ẹ̀ àti bàbá ẹ̀ kan. Àwọn méjèèjì ti kú. You go and pay money now. Sọ fún wọn kó gbé 2 million naira mi sílẹ̀. No. Kí ló dé? Òwò tó máa kígbe lọ. Wọ́n máa fa ẹgbẹ́ tó bá sọ̀rọ̀. Kí ni problem ẹ? Oh, mommy, please excuse me. Stay out of this. Ẹ̀jẹ̀ má dà sí. Fine, wá fi lẹ̀. Ẹ fọ́ orí ara yín.